Jaga ó tán bí ó tán pressure ti wà pressure ti wà mi ò lè sọ òyìnbó pressure ti wà Tinubu ṣó tán yín àwọn youth ní kẹ́ resign Baba Jaga àwọn youth ní kẹ́ resign ẹ lọ wo orí íńtánẹ́ẹ̀tì ẹ lọ wo orí íńtánẹ́ẹ̀tì ẹ lọ wo orí íńtánẹ́ẹ̀tì àwọn youth ti ń béèrè question lọ́wọ́ yín wọ́n ní kí ni ìjókòó yín bẹ̀ yẹn wọ́n ní kí ni lájorí bẹ̀ yẹn àwọn youth ní kẹ́ lọ resign wọ́n fi yín joyè àwòdì ẹ lè gbẹ́dìyẹ akúkú joyè ó sọ̀jẹ́nu mi ò kálù lọ akúkú joyè táwọn ò bá kájúlù yíya ló máa ń ya àwọn youth ní kẹ́ resign wọ́n ní kí ni nǹkan tẹ́ ẹ ṣe ń bẹ̀ yẹn Baba Jaga Baba Tinubu bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Nàìjíríà máa pín bẹ́ẹ̀ ni wàláì ẹ̀yin lè máa jẹ́ the last president nínú Nàìjíríà yẹn Nàìjíríà máa pín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kò sọ́ṣẹ́ tẹ́lẹ̀ fi wẹ̀ mọ́ Baba Jaga kò sí ọṣẹ́ tẹ́lẹ̀ fi wẹ̀ mọ́ Nàìjíríà máa pín kò dẹ̀ ní kọjá 2027 yìí 2026 wàláì kò ní bá gbogbo ẹ̀yin politician yẹn láyé ní síbẹ̀ jẹ́ yín báyìí la máa fi ṣètùtù wọnú ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni Nàìjíríà máa pín pẹ̀lú gbogbo bó ṣe ń lọ yìí pẹ̀lú gbogbo bó ṣe ń lọ yìí Nàìjíríà máa pín Baba Jaga ẹ̀yin lè máa jẹ́ the last president bẹ́ẹ̀ ni ẹ̀yin lè máa jẹ́ the last president nínú Nàìjíríà máa pín ojú rẹ̀ ìran rẹ̀ Nàìjíríà máa pín bẹ́ẹ̀ ni ẹni máa kú ni ẹni tó máa kú ló máa kú kábọ̀ nítorí àwa kì yóò kú kíkú kan bí kì í ṣe yíyẹ káwa lè máa ròyìn iṣẹ́ Olúwa gbogbo ẹ̀yin politician tẹ́ ń fi ẹ̀jẹ̀ mẹ̀kúnnù tẹ́ fi ń ṣòfò fáwọn Fúlàní gbogbo yín pátápátá báyìí la máa tẹ ẹ̀jẹ̀ yín báyìí la máa fi ṣètùtù fúnlẹ̀ Yorùbá tá bá fi wọlé Yorùbá yìí olórí burúkú multiply by olóṣì scotto àṣírí má ṣàǹfààní èpè malẹ ẹ̀yin politician Nàìjíríà yìí ní ṣoríire tálálẹ́ bá ní kó dáa fún yín ọlọ́sàn máa yẹ ẹni ẹ̀yin ìka burúkú ẹni ibi tí ń pọnmọ́wọ́ ẹ̀ ní gbogbo yín látòrí president yín títí lórí chairman local government yín ìka ní gbogbo yín bẹ́ẹ̀ ni Baba Jaga kò sọ́ṣẹ́ tẹ́lẹ̀ fi wẹ̀ mọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Nàìjíríà máa pín ẹ̀yin lẹ́ máa jẹ́ the last president torí ìka ní yín táwọn ò bá kájùlù yíya ló máa ń ya kí ló dé ẹnu yóò ká lù Baba Jaga ẹ má fi àwọn ọmọ mẹ̀kúnnù ṣe tutù mọ́ ẹ má fẹ́ jẹ́ àwọn mẹ̀kúnnù ṣe tutù mọ́ ẹ ti ẹ̀dùn náà ṣé bí yóò bá ní téèyàn bá ń kọrin torí iná ò bá dùn ṣé bó ní tóun fẹ́ tí ara ẹ̀ gbọ́ Baba Jaga káàtì ẹ̀ sọ pé bóyá ẹ̀ gbọ́ bóyá ẹ ti fẹ́ wọlé po ti di tí ẹ̀ gbọ́ ṣé ẹ̀ máa rí ni ṣe fẹ́ ṣàwọn íńtánẹ́ẹ̀tì ṣé ẹ̀ máa rí báwọn Fúlàní bí Nàìjíríà ṣe rí ni pé Nàìjíríà ò rọrùn fáwọn èèyàn ìyà ń jẹ mẹ̀kúnnù ara ni mẹ̀kúnnù àwọn Fúlàní ń pa àwọn mẹ̀kúnnù káàkiri ni ṣé ẹ máa rí ni ẹ gbọ́ ni àbọ̀ ọmọ yín torí ẹ̀ dàbí agbárí ojúkú yẹn Ṣèyí Tinubu tó ń sọ yín pé they are coming for my father they are coming for my father they are coming for my father ṣé kò wọ̀ ṣé bí yúùtù ni ṣé kò rí gbogbo nǹkan táwọn yúùtù ẹgbẹ́ tí wọ́n ń sọ wípé ìlú ò dẹrùn ni ìlú ò fararọ ni ara ni mẹ̀kúnnù ni ṣé wọ́n máa sọ fún yín ni àbẹ́kàn ṣagídí inú títí yín. Kásì ẹ káàbọ̀ ṣé wọn máa sọ fún yín ni Baba Jaga ẹ má fi ẹ̀jẹ̀ mẹ̀kúnnù ẹ má fi ṣe tutù mọ́ ẹ tú wálẹ̀ jẹ́ ká máa lọ ṣé ẹ gbọ́ ni kò sí ìgbésí ayé rere kankan fún mẹ̀kúnnù ara ni mẹ̀kúnnù ni ẹ tún fẹ́ kó tún gbélé ayé wọ́n tún mánéjì ẹ tún fẹ́ kó tún gbélé ayé wọ́n tún ń pa àwọn èèyàn Baba Jaga gbogbo nǹkan lè fi ṣe politics ní Nàìjíríà kí ló dé ṣó lórílẹ̀ yìí ṣé olórílẹ̀ yìí ṣé lídà lẹ́yìn ẹ̀yin yóò ṣe lídà o kí là níyìn ìkà níyìn ẹ kàn fagídí lé kó tí ò lé ní ẹ lè rí Nàìjíríà fix ìkà níyìn Baba Jaga ẹ lè rí Nàìjíríà fix ẹ kàn waste life àwọn mẹ̀kúnnù ni ẹ kàn jẹ́ kí àwọn youth wa kí life wọn kó wà useless kó wà jobless jẹ́ kó rí ìgbé ayé rere ṣe àwọn ọ̀sẹ̀ tí wọ́n bá yín dù ẹ tún ní káwọn Fúlàní kó máa pa wọ́n káàkiri àtẹ̀yìn àtolórí burúkú vice president Shettima yín tó jẹ́ pé ọ̀gá àwọn terrorist ni pẹ̀lú muslim ticket olórí burúkú tẹjọ ṣe ìkànnì Baba Jaga ẹni ibi tí pọmọwẹ̀ ní ẹ̀ẹ́dá Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ slow poison ní silent killer ní Baba Jaga ẹ̀ẹ́dá èèyàn burúkú ní abíagbá ní ẹ̀ ń ṣe abíamọ bàbá kí bàbá ìyá ní bàbá òṣì ní bàbá òfò ní bàbá játijàti ní bẹ́ẹ̀ ni bàbá tí ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ní ẹ̀yẹ lólórí ṣe olórí gidi olórí burúkú ní inú ìbúyí lólórí burúkú ọ̀kan tí mò ń sọ ní pé ṣe olórí gidi ìdákejì ẹni tí ò kì í ṣe olórí gidi olórí burúkú ni ìṣe mi ìṣẹ́ pé olórí burúkú ni yìí o tó bá dẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ náà ni ìkà ní Baba Jaga bàbá president Tinubu
Bọ́lá kí lorúkọ wọn gbogbo nǹkan lé ayé wọn fake náà ni Bọ́lá àmùdá gbogbo nǹkan lé ayé yín fake náà ni àwọn orúkọ yín torí pé Tinubu ò ìṣorúkọ yín fake ni gbogbo nǹkan gbogbo gbèsè ayé yín fake ni bẹ́ẹ̀ ni school tẹ́ lọ fake ni certificate yín fake ni ẹ̀wọ̀n àwọn ọmọ tẹ́bí fake ni ìyàwó yín tẹ́bí fake ni ẹ̀yin fún ara yín fake ni certificate tẹ́ fi kàwé nílùú òyìnbó rí gbé sílẹ̀ fake ni I go school and no go class Nigerians I am sorry nígbà tó jẹ́ pé tọ́ni kẹ lọ sílùú òyìnbó tẹ́ni kan lọ sí kẹ lọ kàwé nílùú òyìnbó ògùn olóró lẹ̀ ń gbé káàkiri cocaine pusher certificate forger heroin trafficker fake ni gbogbo nǹkan lé ayé yín kò sí result kò sí nǹkan kan gbogbo ọpọlọ yín jàǹbá ló wà bẹ́ẹ̀ ìyẹn lẹ wá sọ pé kó lead yín kí ló wá dà wọn lórí ilẹ̀ já ti ń bàjẹ́ Baba Yaga ilé wa jẹ́ the last president 2027 yẹn kò ní work fún yín lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni kò ní work fún yẹn ilé wa jẹ́ the last president nínú Nàìjíríà